أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. إن الحمد لله تعالى نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وكل من سلك الطريق السلف إلى أن تقوم الساعة أما بعد فإن خير الكلام كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من ذلك أما بعد أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أفني الله èyí àti tẹ̀lé àṣẹ rẹ̀ tí ó ti gbọ̀nà ẹyọ tẹ́tẹ́ kan ká dúpẹ́ fọ́lọ́ ká sì máa yìn ohun yòówù kárí nǹkan yòówù tí ìbá ṣẹlẹ̀ èyí yòówù tí máa ń lọ nínú àlámẹ̀rí mùsùlùmí ọ̀rọ̀ kan já sọ́pẹ́ àti ìgbìyànjú fún ọlọ́run nítorí pé lillahi alhamdu ikhtisasan wa istihqaqan torí pé ní ti àdáyẹrí àti nítẹ̀tọ́ ọlọ́run lórí tàbátà bàbá ọlọ́run àní dúpẹ́ fún àní yìí ẹ̀tọ́ ọlọ́run àní fún un kó àwọn àfihàn ọmọ rẹ̀ jẹ́ ẹ̀tọ́ ti alọ́dọ̀ ti ìgbàta yẹn lọ́wọ́ fi ní mẹ́yìn àfàìlú lọ́hùn ní àdàbíkún ní shakartum wa amantum wa kana Allahu shakiran alim ìyá ọlọ́run ní ti ń jọ jẹyìn ọlọ́run níyà ní ìyá fi jẹyìn ní shakartum ẹ̀bá tí ń dúpẹ́ fọ́lọ́ àmọ́ pẹ̀lú májẹ̀mọ́ wà á mẹ́tò ẹni tọ́lọ́wọ́ gba ọpẹ́ rẹ̀ ní oúnjẹ tó mì ní ẹni tó bá jẹ́ mọ́mì ní ọlọ́run gba ọpẹ́ lọ́rẹ̀ torí pé nǹkan tí ó jẹ́ tọ́lọ́wọ́ gba ọpẹ́ lọ́rẹ̀ kò ní. ọ̀ká ni wọ́n ń ṣáàkì ọ̀nà àríyàn ọba tí máa ti pẹ́pẹ́ dàbọ̀ náà ọba òní mímọ̀ tó kù háyà. ìkẹ́ àti ìdẹ̀ fún òjíṣẹ́ bá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ìsìlámù rán tó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà lápapọ̀ adúgbò àwọn tó ń rojú ọ̀nà àwọn ẹni rí wọ̀nyí ìdí ọjọ́ ẹ̀sán. lẹ́yìn ilé ìdúgbò pátá ètò olórí bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́wọ́. gbogbo táwọn èèyàn ń pè ní ìtọ́sọ́nà pátá ètò olórí bẹ́ẹ̀ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ètò burú jù nínú àwọn ọmọ ẹ̀rí wọn náà làwọn ẹ̀tọ́ tó jẹ jáde nínú ẹ̀sìn. àwọn ẹgbẹ́ tó ń lọ ẹ̀sìn yìí láti ládàádálẹ̀ gbogbo àdádálẹ̀ oko àánú ní mú tọ̀hún lọ àtàwọn tó bá wà nínú ẹ̀ gbogbo ẹgbẹ́ wá sì ti nà iná ní òkúnlẹ̀ sí lọ́mọ ìdáwà kúnlẹ̀ ló náà lẹ́yìn ilé àkíra wa ní kíkí Islam èyí tó bá gbogbo ìgbà àsìkò àti ìṣe tó bá wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pẹ̀lú òkú ọlọ́run á tó máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹnu sọ́ọ̀tù rẹ̀ àárọ̀. Lánàá èyí tá a bọ́rọ̀ sí òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹta ìbẹ̀lẹ̀ báwọ̀. Lónìí pẹ̀lú òkú ọlọ́run áyà ẹlẹ́ẹ̀kẹrin láti bẹ̀rẹ̀. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم أتاتي الله كل داش طيني قواني بي الله من يراي رانيوا أبرك لورك الله وتنجي الله وبعدك يا شكر الله الله من وكم من قرية وكم من قرية أهلكناها وكم mélòó ni ní kọ̀ìyàtì àwọn ìlú ahlaknaha tí a ti parẹ́. Faja'aha ba'suna bayata. Faja'aha ó ti wá bá àwọn ìlú náà ba'suna ìyàwó Ọlọ́run bayata lálẹ́. Lóòrùn ni àdéhùn bá wọn náà. Àwọn tàbí bùnkọ ìlú nígbà tí wọ́n ń sun ọ̀sán látàkọ̀ ìlú là láàrin ìwọ̀n dúrì sí àṣírí oorun táwọn èèyàn máa ń sùn gbà náà olóògbé ní kọ̀ ìlú là. Àwọn àsìkò méjèèjì yìí wọ́n tó lọ́pàá ní àsìkò táwọn èèyàn máa ń sọ kànú ni àsìkò táwọn èèyàn sì máa ń sinmi ni àsìkò táwọn èèyàn ti dàgbé lára àwọn àsìkò méjèèjì yìí Ọlọ́run ní ìyà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ sáwọn aráàlú ẹ̀yà. Eléyìí náà Ọlọ́run sọ fún wa lọ sọ́tò láàrin àrùn ayé ẹlẹ́ẹ̀kẹwàá tí àṣàlàyé náà tẹ́lẹ̀ ní ṣùgbọ́n láti kà á nípa pípa àwọn ìlú rẹ̀. Sọ́tò àyàmàm súrà tó ṣáájú súrà yìí súrà ẹlẹ́ẹ̀kẹfà. Àyà ẹlẹ́ẹ̀kẹwàá ń bẹ̀rẹ̀ wà lákọ̀ọ́dí stúùzì àbírúsù ní wọ̀lẹ̀kọ́dí stúùzì àbírúsù ní kọ́bìrì. Ọlọ́run ní dájúdájú wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́. Rúsùlẹ̀ àwọn òjíṣẹ́ kan ní kọ́bìnì ṣáájú rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam. Torí náà, nígbà tí wọ́n ànábì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n ṣe yẹ̀yẹ́ èyí ò ní ṣe tuntun kìí ṣàjòjì. Wọ́n kúkú ti fi àwọn ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ṣe yẹ̀yẹ́ ṣáájú tiẹ̀. وحاق بالذين كفروا منهم ما كانوا به يستهزئون. Ọlọ́run wà háàpọ̀ ìlẹ̀dínà sáfìrù mínìmù. Àlẹ̀dínà sáfìrù mínìmù àwọn tí wọ́n ṣe yẹ̀yẹ́ nínú wọn. Háàpọ̀ ó wá sọ̀kalẹ̀ lé wọn lórí. Kí ni tó sọ̀kalẹ̀ wọn lórí? Òun náà ni ìyà Ọlọ́run ọba. Máa kánú bí ń yàtọ̀ àtìhún. Nǹkan tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ máa kánú bí i àwọn tó ṣe pé nínú wọn yàtọ̀ àtìhún wọ́n ń ṣe yẹ̀yẹ́. Ìyà Ọlọ́run sọ̀kalẹ̀ wọn lórí. Ọlọ́run kú sí òòrùn. قل سيروا في الأرض ثم انظر كيف كان عاقبة المكذبين. Ọlọ́run ìwọ tó bá gbà pé ìṣẹ̀lẹ̀ rí. Sọ fún ànábì sírú ilẹ̀ áwọ̀dì ẹ̀rìn lórí ilẹ̀ ẹ̀rìn àjò kúrò nínú yín. Wọ́n jókòó sí ìlú yín nìkan jáde dálẹ̀. Wọ́n lè wọ́n pè ní dálẹ̀ fún ẹgbẹ́ lọ dálẹ̀ jáde. Sírú ilẹ̀ áwọ̀dì tó bá jáde náà ó mà lẹ́yìn náà ó ń dùrú ẹ lọ wò ó ẹ̀yìn pàtàkì láti lè wà tìbí. Ó ní ìgbẹ̀yìn àwọn tí ń bọ̀ lọ́wọ́ wa ní ọgbọ́n ìgbẹ̀yìn wọn kiri. Bàbá tí wọ́n ń Suratul Hajj, súra orí kejìlélógún lè yan áyà karùndínláàádọ́ta, áyà 45. Suratul Hajj, áyà 45. Ọlọ́run fàkà àìkí ní qaryatin ahlaknaha. من قرية أهلكناها. Ọlọ́run gbà náà. Ayé ní ọ̀rìyàtì mélòó láwọn ìlú
ahlaknaha tàbí fáwọn. وهي قائمة. Àwọn ìlú yìí yíyà àwọn ìlú yìí bọ́ọ̀ nígbà tó wọ́n jẹ́ alábòsí. Tí wọ́n pè lábòsí bí nínú èdè láwa wọ́n lè sẹ́pẹ̀ ní gbólómọ̀. Àbòsí òun ni gbígbé nǹkan sí ààyè tí kò bá wọn. Yẹn gbé ẹ̀tọ́ kí èyí ṣe ẹ̀tọ́ nǹkan yẹn àwọn fún ẹ̀tọ́ ẹ̀tọ́ yà fún àbòsí láṣẹ. Ètò wa ga jù nínú àbòsí òun náà ní ká wá ọ̀rọ̀gbọ́n pẹ̀lú Ọlọ́run. Torí pé Ọlọ́run nìkan ló ní ẹ̀tọ́ ọ̀jọ́sìn. Òun nìkan la lè kéde, òun la lè ké sí, òun la lè torí balẹ̀ fún. Káwọn lọ pé fẹ́lòmí ẹ̀tọ́ yìí àbòsí tó ga ni. Ìyẹn ní ìgbìmọ̀ ìlú sọ ọmọ rẹ̀ pé ìnà lóòlù la ṣíríkà la lóòlù mọ́ àwọn dájúdájú ẹ̀bọ àbòsí tó ga ni. Nítorí náà, àádọ́mù tó ní àbòsí tó tóbi jùlọ òun náà ẹ̀bọ. Àwọn aráàlú kò sí bí wọ́n ṣe pé wọ́n jọ ṣẹ̀gbọ́n wọn. فهي خاوية على عروشها. Ní àwọn ìlú táwí ìyíyà àwọn ìlú yìí خاوية على عروشها. Bàbá àwọn abẹ́rẹ́ náà tó wọlé wọn ló kó tòwúlé rẹ̀. خاوية على عروشها. Ogbogbo ẹ̀rí tí ìjọba akílé kan wálẹ̀ òbí tòwúlé gbogbo ẹ̀rọ dàbò وبئر معطلة وقصر مشيد. Ọlọ́run lè lò nìkan kọ́ وبئر معطلة àti àwọn kànga ẹnìkan ò dé sí ẹ̀mọ́ معطلة àti pàtì. Nígbà tí gbogbo àwọn aráàlú ti dẹni ká parẹ́, kànga tí wọ́n fẹ́ kọ́ kí yóò padà ṣẹlẹ̀ sí kànga kò sẹ́ tí ó pọn nílẹ̀ ó ti di màákọ́lá wa kọ́ sí àtàwọn àpín màṣíìnì àwọn ilé alágbèéká àwọn ilé alágbèéká àwọn ilé ńláńlá tó jẹ́ pé tí wọ́n kọ́ dáadáa gbogbo ẹ̀ ló ti di àbúrò gbogbo dànù káfíńtì kankan òbí bẹ́ẹ̀ náà. Àwọn ilé ní àwọn náà máa rí báwa bàbá máa ka ìwé ìtàn á máa rí àwòrán àwọn ìran tó ti kọjá lọ àtàwọn ọ̀làjú tí wọ́n ti lò àwọn aráṣẹ́kùbọ̀ wọn bẹ́ẹ̀. Bàbá rí àwọn ilé tó wó kù ògiri ilé yẹn á ní pé àwọn ilé ọlọ́run bá fún wọn nílà àkáyè púpọ̀ nítorí ọ̀nà tí wọ́n ṣe sára ògiri ilé wọn àwọn kan torí òṣè. Àwọn ọmọ wọn pé báwo ìgbà wọn wọ́n àyè àwọn olóṣè fún àwọn ọ̀nà wọ̀nyí sára lé. Lọ́wọ́ mi sọ báyà mi pé tí ó fi ápì bá ń lò pé ìbàkánà àti bàtẹ̀ Mẹ̀dínà ní kọ́bìnì. Kánú àṣàtì omi kòǹkò wà ápùtàrú وعمروها أكثر مما عملوا. Ọlọ́run èèyàn wọ̀nyí lo ilẹ̀ tí bẹ́ẹ̀ ṣe lo ilẹ̀ lọ. Wọ́n kọ́ kan sórí ilẹ̀ fà. Ẹ wo Mísírọ̀ Egypt, ẹ wo àwọn adodo tí bẹ ní Egypt. Wọn náà ni wọ́n pè ní pyramid lédè Èkó. Ẹgbẹ́ ẹ wo ó wà ní àwọn àgbàyẹ àwọn ayé méje tí wọ́n ní bẹ̀. Ẹ náà wò ní ìsinmi ó ní wọ́n ṣe kọ́. Òkúta ni wọ́n sì tó ga báyìí tó sì ṣe ṣoṣo lórí láìsí péré ní ìlú pè. Báwa kọ́lé ní ìsìn àáyá àwọn péré ní tí wọ́n fi ń gbé bíríkì tí wọ́n fi ń gbé lòdì tí àwọn fi tó ti wọn. Ọ̀pọ̀lọpọ̀ làwọn ní sáyẹ́ǹsì sọ kí wọ́n fi gbá òkúta wá láti ní ẹni pé wá wọ́n ní ọwọ́ láti ní ọ́ lò. Àwọn igi tó yí gbogbo tó wọ́n péré ló tó wá ń yí igi yẹn bí ìyẹn ṣe ń yí yóò mọ̀ bí àwọn òkúta lọ. Àwọn pẹ̀lú wọn ò lù láìpẹ́. Ìwọ àwọn láti tò sókè. Nígbà tí wọ́n tò ó ń tẹ̀ yẹn, kó wọ́n ṣe fẹ́ òkúta yẹn gbó tí ò fi tẹ̀. Ṣé ìdí ni wọ́n nà sí ni? Wọ́n ti tóbi lọ gbó tó ti tẹ̀ lókun àwọn bẹ́ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
ọlọ́run ní afalam yasiru fil ardi fatakuna lahum أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها. ọlọ́run ní ṣé wọn ò rí kí lórí ilẹ̀ ní kí wọ́n sì kó fatakuna lákòókò máa bẹ fún wọn qulubun àwọn ọ̀kan ya'qiluna biha wọ́n fi máa ń lo àròjinlẹ̀. أو آذان يسمعون بها. Èèyàn ní bàbá wọn lè ní àwọn etí ó fi máa gbọ́ ọlọ́run lágbọ̀ọ́yé. فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. Ọlọ́run ní ẹ̀gbọ́ ìnáhà dájúdájú látàmẹ́lì àbùsọ̀ ojú àwọn táwọn wí yóò fọ́ wàhálàkì ṣùgbọ́n táàmẹ́lì olúwo láti fi sùúrù ọkàn tí ń bẹ nígbà yà wọn ló ti fọ́ yẹn ní wọn ò lójú ló tàbí gbọ́dọ̀ lọ́wọ́ yìí àdìsàlàyé ìpínlẹ̀ òǹfàǹfà tó wáyé láàrin àwọn oníròyìn láti ìfilọ́sọ́bà àtàwọn àpá lórí méjì àfihàn ronú sí ọkàn ní àti ọpọlọ. Àwọn àpá oníṣẹ̀rí àsọ pé ọkàn lábẹ́ ronú kì í sọpọlọ. Ìgbà tọkàn bá wù tán ní ó ṣẹ̀ wá sọpọlọ. Àwọn sọ pọpọlọ lábẹ́ ronú ara. Orí Yorùbá náà sì gbàgbọ́. Àtìgbà yín sọ̀rọ̀ ní ọkàn ò sí ń bí ìní. Ẹ̀kàn ó lórí ìjókòó ni àwọn ò sí ń bẹ̀. Ìlú pa ìlú jókòó yóò sì máa wò báyìí. Wọ́n máa ṣe ìkan lójú ẹ̀ kó padà béèrè yóò ló mọ̀ òrí kó sì sùn. Ọlọ́run ní ojú bá ló fọ́. Ṣùgbọ́n àwọn táàmẹ́kùlú àwọn ọkàn ló ti fọ́. Yorùbá fi pè wọ́n ní afọ́nú fọ́ra. Tí wọ́n bá fẹ́ kú yàn tó gbogbo èrè kú ó ní ọ̀pọ̀ tó nìwọ̀ ẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ọ̀pọ̀ ju torí pé wọ́n ní kòkó sí gọ́tà, kòkó sí kòtò, ó sì di dèdè ó kọjá ń bẹ̀. Àmọ́ nǹkan tó ṣe kò bá làákàyè mu tó ti kó lójú òkojú inú ríran ọkàn rẹ̀ ò lè ronú lọ́dún sọ pé ọ̀pọ̀ lónìí ọlọ́run ní ọkàn wọn ló fọ́. Gbogbo tó jíṣẹ́ ọlọ́run bá ń bá wọn sọ ohun ọkàn sí kí wọ́n rú lẹ́ẹ̀. Abákùnrin onú sọ́rọ́tù lè kọ́ sọ̀. Áyà kejì ní ọgọ́ta sọ̀rọ̀ àgbègbè àyà àgbègbè sọ́rọ́tù lè kọ́ sọ̀. Ọlọ́run bá tún sọ nípa àwọn ìlú tóun ti parẹ́ ní ọ̀gá tó sọ ń bẹ̀. Bàbá àìlẹ́kìnrin ní ìkọ̀yàtì láti ọ̀gẹ̀ tí ó kẹ̀kọ́. معيشتها وكم أهلكنا من قرية بطرت معيشتها. ọlọ́run ní mélòó أهلكنا من قرية كم من قرية أهلكنا. mélòó àwọn ìlú láti parẹ́ بطرت معيشتها. معيشة àwọn ìlú náà yẹn ní ìjẹ́ ìmú wọn. Ìjẹ́ ìmú wọn, ìjáyé wọn bá ti rọ̀, wọ́n jáyé wọ́n sì gbéraga. Yẹn bí wọ́n gbàgbọ́ pọ̀ nínú jíjẹ nínú wọn. Nítorí pé ọlọ́run bá pèsè fún wọn, jíjẹ wọn, mímu wọn ń bá wọn nírọ̀rùn. Wọ́n wá rò pé bóyá àwọn làwọn lágbára, wọ́n rò pé ọkùnrin àwọn àtúntì lẹ̀. Ọlọ́run nígbà tí wọ́n yá ìrọ̀pọ̀ báyìí lórí jíjẹ àti mímu wọn àpàwọn rẹ̀. وتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا. الله يبارك فيك. تلك مساكنهم. Olú ń bẹ̀ gbọ́ ò àwọn ibùgbé wọn sábà ti ní àárín lórí ẹ̀ torí kó bá nínú kàyọ̀ olè mọ́ni. Ṣùgbọ́n olèṣe làákàyè náà nínú ìlú táwa yìí. Bàbá lọ sí àwọn bí àwọn bàbá wa ti kó wá síbi tá à ń gbé lọ́wọ́lọ́wọ́. Ibi náà pè ní gbòòrò ọ̀pọ̀lọpọ̀ wa orí òkè ni wọ́n ń gbé tẹ́lẹ̀. Bàbá fẹ́ bẹ́ẹ̀ á rí àwọn àṣẹ́kù bọ pé wọ́n lò pé ti ayé ń bẹ̀. Àwọn àpáàdì àbá ń bẹ̀. Àwọn àrùn àbá ń bẹ̀. Àwọn eérú àbá ń bẹ̀. Tó bá jẹ́ bí wọ́n ti gbá tó ṣàtìsìn àwọn èrè náà bẹ̀. Bàbá ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ṣé àwọn archaeologist nínú. Àwọn ọmọ wúlẹ̀ láti wo àwọn ọ̀làjú tó ti kọjá. Bọ́lá ń gba iná ayé ní
ó lè ká àáfíà ọlọ́pàá àwọn ẹgbẹ́. Ilẹ̀ Yorùbá náà ìlú kan bẹ́ẹ̀ wọ́n pèlè sí ẹ̀. Àwọn ní fáínà, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ àwòrán yíyà, àwọn sọ pé stone art. Ibẹ̀ àwọn èèyàn kan wọ́n fi òkúta tẹ́ àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ tí wọ́n lọ nígbà náà bínú sáwọn èèyàn ló sọ wọ́n lè kúta. Ṣé àbáwọn oníṣáyẹ̀nsì àtàwọn onímọ̀ ìjìnlẹ̀ wẹ̀ ìfẹ́ gbọ́ fọ́tọ̀ bínú sẹ́ni kankan? Tí wọ́n bá ti rí pé àmì ìbínú àmì òní ṣàfihàn ìbínú tàbí àyẹ̀sọ́dọ̀ lọ, wọ́n lè sọ pé tọ́nádò yẹn pé atẹ́gùn àgbọ̀ntàn ló fẹ́ kọjá ń bí. Atẹ́gùn lórí orí àwọn èèyàn tó bẹ́ẹ̀ nígbà tó ń fi àbẹ́. Atẹ́gùn tó wọlé àwọn ní ọlọ́run bínú sí wọn. Olóyè ti jẹrẹ jẹ lálẹ́ náà àti white fire. Igi tútù ó sì máa jó ju gbígbẹ lọ. Gbogbo tí wọ́n bí máa ń paná ni wọ́n sì kó tì, wọ́n fẹ́ẹ́ kọ́ńtáǹtì, wọ́n domi sí i, wọ́n fẹ́ẹ́ àti iná wò ní kú. Kìí sì ṣe gbígbẹ. Ṣùgbọ́n àwọn òbí sọ pé kíni wọn ò ní pè níyà ọlọ́run. Bí àwọn pè wọ́n ní white fire nítorí pé wọn ò fẹ́ ká gbọ́ lọ́run gbọ́. Ó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ wọn ní òkú lánàá. Àwọn ìlú àwọn ìbọn yẹn ìpìlẹ̀ wọn lánàá ìpìlẹ̀ wọn gba ọlọ́run ọba gbọ́ ń bẹ́ẹ̀. Kókó ti pé wọ́n wá kó bẹ̀ jẹ́ pé ọlọ́run mẹ́ta kan nì náà dà ọ́ ń dàpọ̀ wọ̀. Ṣùgbọ́n àwọn kan wọ́n sapá ni wọ́n gbìyànjú tí wọ́n yọ ìgbàgbọ́ nínú ọlọ́run kúrò níbi ẹ̀kọ́ tí wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn èèyàn láti òjì sẹ́kúlárì. Àtàwọn àsùnìyà àwọn ọmọdé ìròyìnlẹ̀ fún òsì gbogbo òye lẹ́ni tí ń ṣe wàhálà náà láyé lónìí. Àwọn ọmọ fẹ́ àwọn ìròyìn humanism tí wọ́n ń pè bẹ́ẹ̀. Don't worry, I need you for the sake of humanity. Wọ́n ní gbogbo táwọn ṣe àwọn ṣe torí ọmọ èèyàn. Wọ́n ní that nothing beneficial that man can man. Kò sí tó wúlò tó kọ́ mi èèyàn ó máa ṣiṣẹ́ sí ọmọ èèyàn. Gbogbo táwọn ń ṣe àwọn ìṣèlú wọn fẹ́ ìlọ ọlọ́run. Wọ́n ní àwọn ń ṣe kọ̀mílì ọ̀mùnánìtì. Wọ́n wá kọ́ ìgbé orí ọ̀dọ́ ọ̀dùn náà. Ibi tí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ ni pé wọ́n bá lọ sílé ó ní dedicated to the glory of God and service of humanity. Gbàgbé yàwọn yọ bábísì kò to the glory of God and humanity. Gbàgbé yàwọn yọ glory of God kò. Yẹ̀ka àwọn pé kìíní fún òkú ọlọ́run àti ìwúlò ọmọ ènìyàn. Gbàgbé yàwọn yọ ìwúlò ọmọ ènìyàn kúrò wọ́n ní wọ́n yọ ìwúlò kó wọ́n ní òkú ọlọ́run àkọ́mọ ènìyàn. Gbàgbé yàwọn ayọ̀ ọlọ́run kó àwọn ṣe ìfẹ́ fún ọmọ ènìyàn. Gbogbo wọn fẹ́ ká sá ọlọ́run bá ń bẹ̀. Ọlọ́run ní àwọn wọ̀nyí àpamọ́ ẹ àwọn òkùnkùn wọn ó ń bẹ lórí ẹ̀ láǹtakùnrin bá yìí nílá ọ̀ríra. A ò jẹ́ kí àwọn èèyàn kankan tó ṣẹ́kù ń bẹ̀. Àyàfi kí ni àyàfàwọn díẹ̀ wà kún bẹ́ẹ̀ sì ni kò ná àwa ní wà sí ìgbàjúmọ̀ wọn. Ẹ wá gbọ́ bọ́lọ̀ sọ lẹ́yìn rẹ̀ máa ká lọ rọ̀ Wa kana rabbuka muhlika al-qura hatta yab'atha fi ummiha rasula. حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا. Mẹ́lòmí bá ṣe ń sọ̀rọ̀ yìí ni a ti ń ṣe sọ̀rọ̀ pé àwọn ìjọba báyìí náà. Ọlọ́run ti fún wọn ní chánsì. Ọlọ́run ní rárá fún ẹ̀sẹ̀ láwùjọ. Mọ́ńkánà ọ̀pùkà olúwa rẹ̀ ànábì. Mọ̀ńkánà òhun ní kàlùkùrọ̀ kò ní pa ìlú kankan rẹ̀. Àbá àyàfi ìyàwó àtàfi òkè àṣùlà. Àyàfi kí ọlọ́run ọba yóò gbé títí ọ̀ṣunlá. Òjíṣẹ́ kan bí wúmi àmì olúùlú. Ọ̀lẹ́ ló bẹ̀rẹ̀ ní gbogbo olú. Ṣùgbọ́n bí wọ́n jẹ́ olú fúlú yẹn, orí ìlú yẹn tí wọ́n wò ọwọ́ òjíṣẹ́ kan dé bẹ́ẹ̀. Yàtùlù àyè ìmọ̀ àyàtìnà yóò sì máa kà fún wa. Níbo yóò máa kà fún wa àwọn ààyè ọlọ́wọ́ ọba. Akọ́kànlá àwọn àfáà
Masalah ini betul betul benar begini beberapa masalah ini. Waman kunna muhlikin qura illa wa ahluha zalimun. Waman kunna awam ni muhlikin qura ulai utare illa ayat ini ahluha awara nunggu yang zalimun awalapus. Torí náà nínú ayé àtàbádé lẹ́ẹ̀. Ona ni aya ẹlẹ́kẹ̀rin nínú Suratul A'raf ọlọ́run wá gbà mí kọ́yà sí àlàkìlẹ́ àfàjà àbàsúnà bàyà àwọn ọkọ̀ ìlọ. Àwọn àsìkò méjì ń pa àwọn ìlú yẹn rẹ̀. Àwọn ìlú wo lọ́wọ́ parẹ́ pẹ̀lú ògùn ọlọ́wọ́ pọ̀ dáadáa nínú Suratul A'raf níwájú. Àwọn ayé àkọ́tọ́ wọn ti sọ àwọn ìlú, àwọn òṣìṣẹ́ tó wọ́n sí wọn, àwọn ìlú. Ọlọ́run ṣàánú wa máa ń padà kà yín pẹ̀lú ògùn ọlọ́run. Ọlọ́run á ní. فما كان دعواهم ọlọ́run ní máa ká ní da'wahu ba'suna nígbà tí ìyàwó ọlọ́run dé wá bá wọn fama kana da'wahu kí ni ìpè wọn kí ni àbùsí wọn tí wọ́n pé illa an qalu wàláyé ọlọ́run ní kò sí nǹkan kan tí wọ́n sọ pé fúnra wọn ni wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ inna kunna zalimin dájúdájú alábòsí làwọn jẹ́ nígbà tí ìparun ọlọ́run dé bá wọn àwọn náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí Fìràhùn náà ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nígbà tó náà fẹ́ kú tí parun fẹ́ pa ìgbà tí parun dé torí pé kò sọ́nà mọ́ omi ní wá omi lẹ́yìn lọ́tún lósì kò sì ní ìyẹn tó lè wípò òun náà jẹ́wọ́ wá lóògbọ́n. bẹ́ẹ̀ bọ́lọ̀ ń kó ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ni nígbà tí kú ti dé kò sí túbá mọ́ ilẹ̀kùn túbá sílẹ̀ ànábì ní hasangi gọ́rgìrì títí sẹ́yìn ó fi pọ̀ka kú bẹ́ẹ̀ bá ti lè bẹ̀rẹ̀ sí pọ̀ka kú báyìí torí pé kú ti dé kò sọ́nà mọ́ tó bá túbá ń gbà náà ọlọ́run ò ní gbà lọ rẹ̀ torí pé ó ti rí àmọ̀dájú gbà yẹn ó ti rí àmọ̀dájú náà. ọ̀rọ̀ tó ń sọ yẹn kìí ṣe bí o ọ̀rọ̀ Fìràhùn ló lọ mú wa o nígbà tí Fìràhùn sọ pé yóò kúkú mú látẹ̀yìn ó ní nígbà tí ó ní ọlọ́run wá ní àlè àná ṣé ní ìsìn ló ṣe wá ń sọ ọ̀rọ̀ yẹn wà kún ta nínú bọ̀ọ̀lì ní bẹ́ẹ̀ sì ni ọ̀kan náà àwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀lù jẹ́ tẹ́lẹ̀ ọ̀kan náà àwọn alábòsí ni ó tẹ̀lé òjíṣẹ́ kò wọ́ ọlọ́run gbà lọ rẹ̀. ọlọ́run ní ibà ṣe ni pé lọ́nà jí ìkàbí bàdánì ara rẹ̀ àní ni ó jẹrà á la ara rẹ̀ kó o bá lè jẹ́ àmì. wọ́n ti pọ̀ lẹ́yìn àríkọ́gbọ́n wọ́n ti pọ̀ lẹ́yìn torí àwọn òṣìṣẹ́ àwọn àdàlókù rẹ̀ ó wà á yẹ ilé ọ̀kan náà ọ̀tá ọlọ́run onígbà ọ̀rọ̀ rẹ̀ onígbà bí ọ̀rọ̀ yìí ti láta àwọn tó ń rọ̀ rẹ̀ sí náà pé nígbà àwọn tó padà gbẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n tí ìbìrì àwọn wọ́n rí ìwọ̀ rẹ̀ àwọn ọ̀nà. ìwé lẹ́yìn náà nígbà tó ń táwọn ilé ìtawà olú Qur'an Suratul Anbiya àyà ìkẹwàá sí ìkọkànlá Suratul Anbiya yẹn ó lè sura 21 sura kọkànlélógún sura 21 àyà 11 to 15 àyà 11 to 15 ọlọ́ni wàkánkọ̀s صلنا من قرية أهلكناها وكم قصرنا من قرية كانت ظالمة
وأنشأنا بعدها قوما آخرين. Ọlọ́run wa gbá pọ̀ sọ́ọ̀nà máa ní ìfọ̀dìyàtì káàdì bọ́ọ̀nà. Mélòó ni àwọn ìlú ta parí káàdì bọ̀ọ̀lì mọ̀tán tí wọ́n jẹ́ alákòóso wà á ń ṣàpẹẹrẹ dáadáa lẹ́yìn tá a pàbí rẹ tán bákẹ́jà alẹ́ rẹ̀ à ń ṣáná àtúwádá ọ̀hún àwọn ìjọ mi àbí ìjọ àbí tó jẹ́ òmí yàtọ̀ sáfà àárẹ̀ adékáwò tó máa pé bẹ́ẹ̀. Náà. فلما أحسوا بأسنا Ọlọ́run ní ẹ̀wò nǹkan lámà àhásù bàtánà. Nígbà táwọn aráàlú yìí tí wọ́n fura mọ̀ pé ìyà Ọlọ́run ọba dé ìdá omi ní àyà ọ̀kùnrin ni wọ́n bá họ wọ́n túlẹ̀. Òjò tó ṣú yìí wọ́n ti rí pé òjò ìyà ni kálukú wọn bá mú eré. Ọlọ́run ní تركوا وارجعوا إلى ما أترفتم فيه ومتعتم لعلكم تسألون. Ọlọ́run ní látàrúkù tú ẹ̀mọ́ họ ẹ̀mọ́ sá wàrìjíhù ẹ̀ṣẹ́ rí padà ìlà mọ́ òfìrí tòun síbi tẹ́ ẹ ti ń jayé ìfànlétè ntutọ́ mọ́ òfìrí tòun fìhì ẹ padà síbi tẹ́ ẹ ti ń jayé ìfànlétè ntutọ́ tẹ́ ẹ ti ń lò gbèsè ayé gbẹdẹmukẹ́ ìgbésí ayé tẹ́ ń rìnrìn táǹkù lórílẹ̀ tẹ́ ń hùwà ta ni ó mú mi ẹ padà síbẹ̀ wà á mọ̀sá kíní kò àtàwọn bùgbé yín la'allakum ká lè bí yín léèrè ń tẹ̀ gbébẹ̀ ṣe báyìí náà. قالوا يا ويلنا إنا كنا ظالمين. Ọlọ́run ní kọ́lù wọn bá gbọ́ pé yá wáyé lànà. Ọlọ́run ti máa ń ìdí àwọn ìnà ìnà bọ̀ọ̀lì ní ìdájọ́ alábòsí láwọn. فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. Àmọ́ sáárá tí ní kàjà àwọn ariwo wọn ìgbé wọn jẹ́ ń pè. Wọ́n sáárá kò yẹ, wọn ò gbò wọn ò yẹ tí ń pé àtà títí ìjà ayé ọmọ àṣírídánlọ́ọ̀mìdì tàbí wá sọ wọ́n di tẹ́mọ́ koríko tá a ti dé. Tẹ́bá ti sẹ́ ní pàkó, kí ní káwà jẹ́ bí máa ń pàkó báyìí. Kò jẹ́ ẹbí ìdòdó báyìí, wọ́n pè ní síkù lẹ́yìn. Ẹgbẹ́ tí wọ́n bá fi ń Pa ọkọ̀ mọ́lẹ̀. báyìí Ọlọ́run bẹ́ẹ̀ láti gbé wọn. Ṣé ẹgbẹ́ tí wọ́n bá gé àwọn kókó yóò ṣubú lulẹ̀? Ọlọ́run níbi gbogbo wọn ṣe ṣubú nìyẹn kọ́ mi jù. Wọ́n máa sọ láti lè sàmà. Ọlọ́run ẹ wá gbọ́ o. Wà mẹ́rin. Kúnlẹ̀ sàmà. Àwọ̀dá sánmà wàlà áwọ̀ àti ilẹ̀. Wà máa bẹ̀yìn náà. Rúmà àti tíńdẹ̀ láàrin sánmà àti ilẹ̀. Yàrá bójúbójú sánmà sílẹ̀ láìní àdàbẹ̀rẹ̀. Ká máa sọ pé Ọlọ́run ò léèrè. Áyà ló jẹ́ ká sọ pé irọ́ ni Ọlọ́run léèrè. Yàtọ̀ sí áyà tó ti sọ fún wa pé gbogbo nǹkan lọ́lọ́run mọ̀ tó náà Ọlọ́run ò léèrè kó máa wàdà ọ̀rọ̀ yẹn ò bá mu. Kó dẹ́ ẹ̀ṣẹ̀ ni.